ní ìpínlẹ̀ Ògùn ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba wọ́n ṣe ìpàdé wípé tí àwọn bá wàjà tí wọ́n bá dé ibi tí àwọn baba ńlá baba wọn tí wọ́n rè kí wọ́n má ṣe ayẹyẹ ìsìnkú àwọn lọ́nà ìṣẹ̀ǹbáyé ṣùgbọ́n kí wọ́n ṣe é ní ọ̀nà ẹ̀sìn tí àwọn ń sìn. Ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ àgbà lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n léwájú rẹ̀. Kódà ọ̀rọ̀ yìí ó délé ẹjọ́ tí wọ́n fà á, àwọn oníṣẹ̀ṣe bá wọn fà á, àwọn lọ́balọ́ba yìí wọ́n sọ wípé àwọn ò gbà, wọ́n kóra wọn lọ sí ilé ẹjọ́. Adájọ́ ti ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ògùn, ìyẹn adájọ́ Philip Akinde, àwọn náà gbé ìdájọ́ kalẹ̀. Kí ni ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀? Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Èmi ọmọ yín olólùfẹ́ yín Olúṣọlá Ìṣọ̀lá Oyèlẹ́kàn ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Náà mò ń kí yín o ní gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. Bẹ́ẹ̀ sì rèé, àwa lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà báyìí làwa náà mọ̀ dé bá lágbára ọba mi òkè. Ìpínlẹ̀ Ògùn lọ̀rọ̀ gbé mi lọ, ọ̀rọ̀ lọ́balọ́ba náà ṣì ni. Kì í ṣe lọ́dún tó kọjá, kì í ṣe lọ́dún yìí. Ó ti ṣe díẹ̀ tí àwọn ọba kan ní ìpínlẹ̀ Ògùn, mi ò fẹ́ dárúkọ àwọn ọba nítorí pé lára àwọn ọba yìí àwọn ọba ńláńlá kan wà nínú wọn táwọn náà tí wọ́n léwájú ìgbésẹ̀ yìí. Ẹ sì mọ̀ pé ìpínlẹ̀ Ògùn mẹ́rin ló pín sí. A ní Ẹ̀gbá, a ní Yewa, a ní Rẹ́mọ, a sì ní Ìjẹ̀bú. Nínú Ìjẹ̀bú, Rẹ́mọ, Yewa, Ẹ̀gbá, àwọn ọba kọ̀ọ̀kan wà ń bẹ̀ látara ẹ̀sìn tí àwọn èyìnbó tí wọ́n gbé wá sílẹ̀ bàbá wa tí a gbà tó sì ti wọ̀ wá lára pọ̀ tá a ti nígbàgbọ́ nínú ẹ̀ gan. Àwọn lọ́balọ́ba yìí wọ́n ti gbé wọnú ìṣẹ̀ṣe o. A sì mọ̀ pé oyè lọ́balọ́ba oyè ìṣẹ̀ṣe ni o. Traditional ruler la pè wọ́n. Ọba ó yàtọ̀ sí ìmáàmù, ìmáàmù ó sì yàtọ̀ sí bíṣọ̀pù. Bá a bá máa jọba ńlẹ̀ Yorùbá, wọ́n ń wọlé alúwà o, bẹ́ẹ̀ sì rèé wọ́n ń gorí òkè. Ìpèbí ni wọ́n wọ̀, wọ́n á jẹ jíjẹ, wọ́n á mu mímu, wọ́n á sín sín o, nítorí wípé ìṣẹ̀ṣe ni ọ̀rọ̀ jíjọba ńlẹ̀ Yorùbá. Àsìkò yìí ló jẹ́ àsìkò fún àwọn oníṣẹ̀ṣe náà láti lè gbé àṣà àti ṣe ilẹ̀ wa lárugẹ. Bó bá jẹ́ wípé kò sí ọ̀rọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, ìṣẹ̀ṣe ò bá ti dohun ìgbàgbé o. Ṣùgbọ́n nítorí a ṣì ní àwọn ọba, òun ló sì jẹ́ pé ká ní ìṣẹ̀ṣe o. Ẹ̀sìn ò bá ti bá gbá gbogbo ẹ̀tàn lọ́wọ́ wa, ìwọ̀nba tó wá tún kù díẹ̀ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe. Àwọn lọ́balọ́ba kan wọ́n kó ara wọn jọ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n sọ wípé tí ọba bá wàjà wípé kí wọ́n yé máa ṣe ìsìnkú ọba lójú ọ̀nà ìṣẹ̀ṣe, wípé kí wọ́n máa ṣe ìsìnkú ọba gẹ́gẹ́ bí
ẹ̀sìn tí ọba yẹn ń ṣe. Ẹ jẹ́ fi ṣàpẹẹrẹ, a mọ̀ wípé olùṣọ́ àgùntàn òun ni ọba Ghandi ìyẹn ní Ògbómọ̀ṣọ́. Kì í ṣe Ògbómọ̀ṣọ́ ni mò ń sọ, mo kàn fi ṣàpẹẹrẹ ni o, nítorí pé mo ní mi ò fẹ́ dárúkọ ọba kankan ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n léwájú kínní tí wọ́n lọ kóòtù nítorí ẹ̀ o. Ẹ mọ̀ pé pásítọ̀ ni Ghandi Àfọlábí yẹn kábíyèsí. Kí kábíyèsí wá wàjà, kábíyèsí ẹ pẹ́pẹ́pẹ́ lórí oyè lágbára ṣe Èdùmàrè, lágbára Ọlọ́run ẹ pẹ́. Kí bá kábíyèsí wá dàgbà kọ́ dògbó kọ́ wá wàjà kọ́ wá sọ wípé kìrìsìtẹ́nì ni kó wá sin òkú kábíyèsí, bó ṣe rí gan nìyẹn o. Àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn wọ́n bá wọn fà á o, wọ́n ní rárá ẹ tún ṣe wá gbélé yìí lọ́wọ́ wa. Ìṣẹ̀ṣe la fi fi yín sórí oyè. Ìfàlàdà tí wọ́n fi yàn yín tí wọ́n sọ wípé orí adé lórí yín, Ifá ló yàn yín. Orí àpèrè tí ẹ sì fẹ́ jókòó lè yìí, orí àpèrè ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni. Wípé láéláé kò lè rí bẹ́ẹ̀ o. Wọ́n gbé ọ̀rọ̀ yìí kúrò láàrin ara wọn, wọ́n gbé lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ kìíní, ìkejì, ìkẹta, ilé ẹjọ́ dé ọ̀dọ̀ ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ògùn, níbi tí adájọ́ Philip tí wọ́n gbé ìdájọ́ ọ̀hún náà kalẹ̀ wípé ẹ wò ó, ìdájọ́ àwọn rèé. Gbogbo lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn pátápátá tí wọ́n bá ti gbà wípé àwọn fẹ́ jọba, kí wọ́n fara mọ́ ìṣẹ̀ṣe o. Mo láìkì ìdájọ́ adájọ́ yẹn. For you to become a king, that means you have submit yourself to the ìṣẹ̀ṣe. And then moreover, nítorí pé a ti ní àwọn ẹ̀sìn tó kù, ó gbọ́dọ̀ gba àwọn ẹ̀sìn tó kù, ó gbọ́dọ̀ gba àwọn ọmọ, kódà ó gbọ́dọ̀ ṣe mùsùlùmí. Ṣé kábíyèsí ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mùsùlùmí yẹn, kábíyèsí ọba Àfọlábí Ghandi l'Ógbómọ̀ṣọ́? Nígbà tó sọ pé mo ti ní ìmáàmù tèmi, and he is a pastor. Gẹ́gẹ́ bí ọba, o gbọ́dọ̀ bó ní ìṣẹ̀ṣe ṣe, gbọ́dọ̀ bá pásítọ̀ ṣe, gbọ́dọ̀ bá mùsùlùmí ṣe. Bí ọba bá wá wàjà, ọdún wo, ìgbà wo ni ṣé ẹ ti rí wípé àwọn aṣojú wa, àwọn ló fẹ́ fà wá sẹ́yìn ní ilẹ̀ Yorùbá báyìí o. A sọ wípé kí ìṣẹ̀ṣe wa kó má dohun àfìsẹ́yìn tégún fi ṣọ. A sọ wípé à ń béèrè fún Yorùbá nation, still yet we are trying to sell our culture. Àtẹ̀fẹ́ sẹ̀lẹ̀, ṣe bí ta bá sẹ̀lẹ̀ nǹkan, a gbowó àwọn ọ̀pá àjàǹfààní owó ta sẹ̀lẹ̀. A fẹ́ sọnù ní pátápátá. A fẹ́ sọ ìṣẹ̀ṣe wa nù. Àwọn lọ́balọ́ba kan wá kó ara wọn jọ. Wọ́n sọ wípé ẹ̀tọ́ wọn bá wàjà o, kí wọ́n má ṣe ìsìnkú àwọn lọ́nà ìṣẹ̀ṣe, kó jẹ́ ọ̀nà ẹ̀sìn táwọn ń sìn, mùsùlùmí àbí kìrìsìtẹ́nì. Adájọ́ yẹn ti gbé ìdájọ́ kalẹ̀. Adájọ́ State High Court ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn adájọ́ Philip ti sọ wípé no, if you decide to be a king ní ilẹ̀ Yorùbá o, ojú ọ̀nà ìṣẹ̀ṣe yẹn tí wọ́n fi yàn ọ́ lóyè yẹn tọ̀, ibẹ̀ ni kò lọ fara mọ́, tí wọ́n fi ṣe ayẹyẹ ìpapòdà rẹ o. Ẹ wá wò ó, tó bá jẹ́ wípé ilé ẹjọ́ tí wọ́n gbé ẹjọ́ yìí kalẹ̀, tó bá yẹ pé adájọ́ yìí kì í ṣe ọmọ Yorùbá, tí adájọ́ yìí bá lè fi òǹtẹ̀ lò, tí wọ́n fi òǹtẹ̀ lò, tí àwọn oníṣẹ̀ṣe bá gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, court of appeal, ọ̀rọ̀ yìí ò ní padà wá níyanjú o. Tí ò bá wá níyanjú, àfàìmọ̀ káwa náà wá máa jẹ, kí ló ń jẹ ní Ìlọrin, emir,
tí ọba kan tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ á pè rẹ̀ lẹ́míà, tí ọba kan tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá jẹ kí la lè fún wọn, kò ní pè rẹ̀ ní ọba mọ́, kíngì la máa sọ, king a sọ pé kò ẹ má kùn ún lọ́ba king. lọ́tọ̀ tí ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá jọba, ẹ̀yin náà ẹ tún wá ń rí ibi tí eléyìí tún wá yí wa sí báyìí, a tún rí ibi tó tún yí wa sí báyìí. ohun tó wá ń ṣẹlẹ̀ ta ni ká dá lẹ́bi? okay, accepted, a lè dá àwọn kábíyèsí wa lẹ́bi, ṣùgbọ́n gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé ṣé kò ní lẹ́yìn? ṣé gbogbo aláwo ṣáwó rẹ dẹ́? bàbá Adébáyọ̀ Fálétí, ẹ̀rí ibi tán máa ń jókòó sí láàfin ọba, tí olóyè bá kọjá wọ́n sọ̀rọ̀ bí òwe fún wọn, tí ọba náà bá kọjá wọ́n sọ̀rọ̀ bí òwe fún wọn. nígbà ó yá bàbá Fálétí wọ́n kọrin, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ó àjàǹtí ẹlẹ́. gbogbo àwọn aṣojú wa èyí ni wọ́n wò, wọ́n wọlá o, èní ló ń wò, wọ́n wọlá o. ẹ sì wọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, káwa náà lè gbìyànjú ipa tiwa fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa táwa náà ń bí. Do not take your own personal interest to a public interest tó lè ṣàkóbá fún àwùjọ. ìpìlẹ̀ tẹ́ bá fi lélẹ̀ làwọn tó kò mọ̀lé, ìpìlẹ̀ táwọn baba ńlá baba yín fi lélẹ̀ lẹ́yìn náà mọ̀lé yìí. àṣà àti ìṣe ilẹ̀ wa ẹ má jò parẹ́. ẹ̀sìn àtọ̀làjú ti gbà kù lọ́wọ́ wa. Kristẹni ni mí o, kódà onígbàgbọ́ gbòógì ńlá ni mí, ṣùgbọ́n àṣà àti ìṣẹ̀ṣe mi ò kó yan wọn kéré. nǹkan tá a sì fi ń jẹ́ ọmọ Yorùbá nìyẹn. àwọn ẹ̀sìn tó kù yìí ẹ̀sìn àtòkèrè wá ní, they are borrowed cause, borrowed religion. tẹ́ bá ń sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn látọdún tí wọ́n ti ń ṣe wá, sí gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò rójú rere Ọlọ́run. ìwà tó wà lọ́wọ́ babaláwo míì ó dára bí ìwà tó wà lọ́wọ́ àáfàá àti pásítọ̀ míì lọ. Olúṣọlá ló kọ mi, lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi, olómi ọgbọ́n náà gbìyànjú pé ẹ fi èròǹgbà yín sọ sábẹ́ comment section. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. olómi ọgbọ́n kan sọ wípé láyọ̀ láyọ̀ á pàdé, ó dàbọ̀.